Momo àjẹgbọdọ ní owó ẹnìkan ṣe rí èèyàn títí ẹ ti bàjẹ́ ní tó ń wéyàn tó máa bá tiẹ̀ jẹ́ ṣe rọ́rọ̀ yìí kò dùn mí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe mọ́rọ̀ Sisi Alagbo kókókó it has shown that you have personal vendetta gbogbo ẹ̀wẹ́ ṣe rí àwọn tí ò bá mọ̀ yìí ló máa fi ń ṣeré. Number one lórí social media ṣé ìwò Sisi Alagbo nìkan ló lè kéde ṣé wọ́n arrest Tiwa Savage in as much pé òun kọ́ ló release ẹ̀ sórí social media pé èèyàn tó release ẹ̀ mistakenly lọ́wọ́ ẹ̀ fi upload èèyàn tó wá release ẹ̀ wọ́n ti arrest ẹ̀ èèyàn yẹn ló yẹ kó ń gbé lọ sẹ́wọ̀n in fact ó dàbí pé wọ́n ti charge ẹni yẹn bọ̀ tó download fídíò yẹn ìgbà tó ọmọ yẹn mistakenly fi sórí WhatsApp ọmọ yẹn dẹ̀ delete ẹ̀ immediately èèyàn yẹn gbé without their consent yàtọ̀ sí pé eré pápá eré orí bed there is another fourth person that released the video to the public so by law ẹni yẹn náà máa arrest. bó ilé ìtẹ̀kùn sunkún tẹ fẹ́ para yín mọ́mọ́ ẹ jẹ́ fún yín ní rẹ́mẹ́dì kan ẹ̀yin ẹ lọ Nàìjíríà kẹ lọ file petition. wọ́n ń dojú tọmọ Ìbàdàn wọ́n ń dojú ti kinní kan lẹ́yìn tí Sisi Alagbo ìhòòhò ọkọ ọlọ́ra ìkejì ó ti wà online ìhòòhò TikTok kinní girl ó ti wà ìyẹn ò tí ẹ bẹ̀bẹ̀ ìyẹn sọ pé 2019 lòún ti ṣe wípé ìgbà tí ó sí nǹkan kan tóun wá desperate ni pé bó ṣe líìkì òun ò mọ̀ ìyẹn ò tí ẹ bẹ̀bẹ̀ ó ní òun dẹ̀ lè stop láti máa post wọn arrest ẹ kí ló dé tó jẹ́ pé Sisi Alagbo náà máa arrest torí mi mọ̀ nǹkan tó ṣe táwọn èèyàn kì í ṣe bẹ́ẹ̀ ni mi ò mọ̀ nǹkan tó ṣe tó jẹ́ pé nílùú tẹ́ ẹ wà táwọn èèyàn kì í ṣe dáadáa mọ́mọ́ ẹ̀yin lè jókòó sílùú òyìnbó kẹ́ máa kígbe Ìbàdàn ẹ̀yin ẹ̀ tí ẹ̀ sì lọ Ìbàdàn náà tó bá bí yín dá ṣe bẹ́ẹ̀ sọ pé anything Nigeria ẹ̀ kì í dá sí ìlú burúkú ni kí ló wá dé tó jẹ́ pé you are calling for the arrest of somebody when you yourself you are a fugitive mọ́mọ́ when you yourself wọ́n ti fún yín láṣọ wọ́n ti fún yín cell number kẹ́kọ̀ọ́ dé kẹ́ wá ṣẹ̀wọ̀n ni when you yourself ta ló arrest yín ìgbà tẹ́ ẹ tán life tẹ́ ẹ rí dídò bọ̀dí lórí life tí gbogbo ọyàn àti gbogbo òbó yín wà ń ta ló arrest yín Momo make it make sense Sherry at this point the desperation is becoming embarrassing for you even for you because it's strictly jealousy because torí pé ẹ̀yin ò tà mọ́ ẹ tún ti wà nínú shed ẹ tà mọ́ ẹ wá fẹ́ fi frustration yẹn lórí ọmọ ọlọ́mọ ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ Sisi Alagbo will not be arrested bẹ́ẹ̀ni in as much she can prove that she was not the one that leaked it to the general public ó máa ní lọ́ọ̀yà náà petition for what for anything you do in your bedroom it's your business kì í ṣe pé ó spread HIV kì í ṣe pé ó spread infection whatever happens in the bedroom and it's consensual èèyàn tó bá ṣe kì í ṣe ọmọ kékeré 24-year-old girl kì í ṣe ọmọ kékeré that is it she consented to it there is no case ṣe rí àwọn ọkọ wà tó jẹ́ pé do not apologize tó bá apologize ló máa dàbẹ́ ni pé o weak mo máa sọ fún yín èmi ò ní bẹ̀bẹ̀ tẹ́ bá fẹ́ kú ní kẹ́ ẹ lọ kú why will I beg you for what I did with my husband this is not ó máa tìyàn lójú tó bá jẹ́ pé ọkùnrin mi láàrin Sisi Alagbo pẹ̀lú nínú ọgbọ́n mi even it cannot be arrested again if she was having an affair with another man she cannot be arrested because it's her personal life whatever she do with her body is her choice that can end her marriage but she can never be arrested ẹ ti gbéyàn tó cheat return arrest ọkọ lọ́ra ìkejì ọmọ méjì ló gbé sínú yàrá tó ń la ọkọ ẹ̀ ṣé kán arrest yẹn náà àwọn yẹn ti kúrò Naija wọ́n ti padà sí UK náà àwọn ọmọ yẹn dẹ̀ ló ya fọ́tò yẹn tó dẹ̀ leak ẹ̀ Momo you have no case you are just a desperate idiot
tó bá ti sọ pé èèyàn tó ní case àtẹ̀jẹ́ pé èèyàn tó tiẹ̀ ń lọ Naija òun the apology is not accepted, so she must be arrested. Ẹ lọ arrest ẹ̀ náà. Ayé yín ti bàjẹ́ Momo. Ayé yín ti ṣe kí ni, ó ti la bàskẹ́ṣì. Táyé yín ò bá rún ẹ ní jókòó lórí pé ọmọ tẹ́ ẹ lọ gbé tẹ́ ẹ fowó entice tẹ́lẹ̀ fẹ́ gba lọ́ọ̀yà fún alpha kí lẹ rí mú bọ̀m̀bẹ̀ ṣe ti gba lọ́ọ̀yà. Torí if you have Momo, look at you, this is where I know you adapt. If that girl have said anything to you that can implicate the Alagbos, Momo, kò yẹ kẹ́ máa sọ̀rọ̀ lórí social media mọ́. If you actually have a case, you will not even come for the arrest because bẹ́ẹ̀ ṣe wà yẹn kan. Ìgbà tẹ́ ti lè gbé the third woman mọ́ra tẹ́ ti confess lórí online pé máa fún lówó, ẹ ti bà case ara yín jẹ́. Tó bá ti yẹ pé ọmọ yẹn ní case, ẹ ti bà yé ọmọ yẹn jẹ́, ẹ ti bà case ẹ jẹ́. If you actually have a case and you have already contacted the lawyer, they will tell you to stop talking about this case. Ẹ jẹ́ kí lawyer ṣiṣẹ́ wọn, because anything you say will be used against you in the court of law. Ibi tẹ́ ti máa ń ṣe ara yín nìyẹn náà. Wọ́n ní education is not a scam. Ibi tẹ́ ti máa ń ṣe kí ni tẹ́ ti máa ń ṣe ara yín nìyẹn. Ó yẹ lọ arrest Sisi Alagbo. Ẹ̀yin ẹ tẹ́ lọ Ìbàdàn náà. Ẹ tẹ́ lọ Nàìjíríà tó tẹ́ pé kò lẹ dé. You that are supposed to be arrested, you are calling for the arrest of another person. Ẹ̀yin tó jẹ́ pé defamation, libeling, lies and everything, ẹ ti fi báyé àwọn èèyàn. Big men, politicians, kings, celebrity, ẹ ti fi báyé wọn jẹ́. Everybody is waiting for you. So you cannot sit in another country, not going to Nigeria, and you are claiming that kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Kán lọ ṣe gbá, kán lọ ṣàwọn. Who are you? Who the fuck do you think you are? Tó dé ọ̀rọ̀ anybody bá tẹ̀ máa gbé wé tí ọ̀rọ̀ ẹni. Ṣé o kì í ronú ni? Ìwọ tó jẹ́ pé tó bá mọ̀ pé yàn ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀, wọ́n máa bá yé ẹni yẹn jẹ́, ẹni yẹn gan máa tún ṣe kí ni? Ọlọ́run ló yọ Dorcas. Wọ́n fẹ́ bẹ̀ yẹ wò lára Dorcas náà. Wọ́n bẹ̀rẹ̀ pé ṣe bí àwọn èèyàn sọ pé ọmọ ẹni. Ìwọ jókòó sábrọ̀d ò lè lọ́lé, oníkan lẹ́yìn ló kópa, wọn ọ̀dẹ́ ló. Oníkan arrest ẹ̀, wọn ọ̀dẹ́ ló. Gbogbo nǹkan tó bá tó lè pull ló ti pull ló sí. Lórí pé you just want to bring Sisi Alagbo down. She's not coming down, Momo. Torí ìwọ kan ló gbé sókè, so kò lè jábọ́. Ó ṣọ̀kẹ́ pé Ṣèyí Vibes sọ pé òun ò ní lọ, òun ò ní fílẹ̀. Bọ̀ gbogbo èèyàn ni ò fẹ́ bá wọ̀ ṣe, ó rí kí ló dé tí ìbílẹ̀ dọ̀ǹpù ẹ̀ kó má bàa bá tiẹ̀ jẹ́ nìyà. Kó má bàa ṣe kí ni, ta ló join ẹ tó bá tẹni ẹ jẹ́ last mọ́? Ta ló bá ẹ ṣe tó bá tẹni ẹ jẹ́? If you literally have a case pẹ̀lú ọmọ tó lọ fowó rà tó sọ pé ó fẹ́ gba lọ́ọ̀yà fún, ò ní jókòó sórí social media kó tún máa sọ ọ̀rọ̀ yìí náà. Nǹkan tí ò yé ẹ nìyẹn. You don't have any case against Sisi Alagbo. There are proof and evidences that the girl consented. And tó bá tiẹ̀ lògùn fún ẹ kó tó ṣe, after ìgbà tó ṣe tán, we can see the conversations. So Momo, torí pé ìtara tó ń ta ẹ́ ni pé o ò rí information full látọwọ́ ọmọ yẹn. Àwọn èèyàn adẹ́ tún lọ wọ́n ọmọ yẹn pé ayé ìyá yìí ti bàjẹ́, ohun tí ò lè wà Nàìjíríà, òun ló fẹ́ gba lọ́ọ̀yà fún ẹ, o ò ní case. Torí literally everybody in Nigeria àti politician ni Momo ti fẹ́nu bá tiẹ̀ jẹ́. So ta ló fẹ́ jókòó bá ọmọ yẹn ṣe case? And case against you. The girl has literally implicated herself. So many proof and evidence. She was aware she was not sleeping when the video was recorded. She could have told them to stop. She could have pushed the man away and said, I'm no more doing it. She knew what she was walking into. This is not the first time she was doing it. So are they drugging you every time? You recorded them, they recorded you. There was a time the video was with you. You were recording them as well. See, okay, Momo, if you don't understand something, let me teach you. Mi ò fẹ́ porúkọ ẹ̀. Ṣé ti understand? Come on, I'll bring video now. Let me teach you something. Ṣé rí kéèyàn máa ṣe pàpàpà, kéèyàn máa dóre èèyàn, kéèyàn máa record ẹ̀. It's legal.
ó lórúkọ tó ń pè, mi ò fẹ́ pè ní English words. Tọkùnrin àtobìnrin tó bá ń dóra wọn, tó bá ń rìkọ́ọ̀dì ẹ̀, tó bá ń tà, it's legal. It's legal in every country. I don't know, maybe every country, but it's legal as far as I know, especially here. Kò sí nǹkan tíjọba lè ṣe sí. So mọ̀mọ́ tó bá tẹ̀yẹ́ pé wọ́n lọ ń ta fáràkù, it's legal. It's their private. Kì í ṣe pé wọ́n lọ rìkọ́ọ̀dì èèyàn. Ara wọn ni. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ ta kínní, ṣe bóyá kó máa kó àwọn ọmọ kéékèèké. Wọ́n máa ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké. Wọn ò ní fira wọn síbẹ̀ náà. Ẹnjìnìá Alagbo kọ́ ló máa rìkọ́ọ̀dì. Kọ́ ló máa rìkọ́ọ̀dì. Wọ́n máa gba àwọn èèyàn tó máa ṣe ni ó máa dàbí sáìtì tẹ̀sí máa ń wo yìí. Ṣé àwọn tó ń rìkọ́ọ̀dì ló ń ṣe ni? No. It's legal. There will be enough lighting, there will be enough everything. Tó bá tiẹ̀ ta gan, is their personal kìíní náà tà. So how is that? Kì í ṣe pé wọ́n lọ rìkọ́ọ̀dì èèyàn. Àwọn èèyàn méjì tó ń dóra wọn tó lọ tà. Ìyẹn là wá sọ pé it's illegal. Ara wọn náà rìkọ́ọ̀dì. Tó bá tiẹ̀ pé wọ́n tà gan, it's legal. Tó bá ti lè rìkọ́ọ̀dì ara ẹ̀ tó tà, it's legal. Kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀. It's not against the law. But mo pé kíní blackmailing, especially coming from this side of the world, blackmailing làwọn èèyàn fi máa ń ṣe, kì í ṣe pé anything. But nílùú yìí, ẹ gbàgbé, tó máa yẹ kó fẹ́ kó yàn ní wọ́n á ti kó gbogbo ìlú ìtàn lórí àwọn tó ń release kíní wọn. Wọ́n release ẹ̀ fún ara wọn ni, kò tẹ̀ sí pé anybody ó ṣe mistake àbí wọ́n lọ blackmail. Àwọn fúnra wọn ló release ẹ̀. Obìnrin tó ń bọ́kọ ẹ̀sùn ti fi hàn mí rí pé wò bẹ́ẹ̀ ni àtọkọ mi ṣe ń dóra ní. Ìgbà mo ti mọ̀ pé tó fi òun fara ẹ̀ ló fi hàn mí lórí fóònù tó fi hàn mí. So gbogbo ẹkún tó ń sun yẹn, ẹ̀sà bingo, is as a result of ó ti rí pé ó ti fail. You are a failure. You can never make it. Ó ti rí pé ọmọ yẹn kò sí ẹjọ́ lórí ẹ̀. Ó dẹ̀ ti rí pé owó ló máa ná at the end of the day. Nàìjíríà lọ́ọ̀yà fẹ́ jẹun. Wọ́n á sọ fún ẹ pé oníkèsì ní tó bá ní kèsì. Lọ́ọ̀yà fẹ́ jẹun. They go tell you you have case even if you don't get case. Wọ́n máa gbowó ọwọ́ ẹ̀. Ìyá dẹ̀ rèé, ó ti máa dí ìṣọmọ yẹn. Màmá ti dí ìṣọmọ yẹn. A ti rí pé ọmọ yìí ó sọ pé Kòròdú ló ń gbé, òun fẹ́ lọ gbé ní Island. Èlò lówó ilé, èlò lọmọ ìfẹ́ gbà. Màmá ò lè fún yàn wọ́n 500,000 wọn kò lè múlẹ̀. Ṣé màmá gba monetization? Màmá fẹ́ fọmọ yẹn gba donation ni. The third woman yẹn. Ó fẹ́ fi gba donation, but ó mọ̀ pé àwọn èèyàn ò rán. Ó ti rí pé kéèsì yẹn àwọn èèyàn ti sọ pé kò sẹ́ni anybody tó béèrè ẹ̀, kò sẹ́ni anybody tó mọ̀ ẹ̀, kí ló dé tó fi jáde. Àwọn èèyàn ò rán gẹ̀yìn. Nígbà tó ń sọ̀rọ̀ bá àwọn èèyàn ń sọ fún pé no. Kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ torí ẹjọ́ ṣe ni. Gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ wọn ò force anybody. Ṣe máa ṣe. Ẹsẹ̀kẹsẹ̀ lọ ti sọ fún pé wò get out. So ibẹ̀ yẹn ti fail lọ. Mama still want to pick it up. Pé there is a case. But mama ti wo financial implication ẹ̀. Ó tún jẹ́yàn kan tó jẹ́ kó láròrò bíi wèrè. Kò ń fowó báyọ̀ ṣeré. Ó ti rí pé owó ló máa ná. Kò dẹ̀ anybody tó fẹ́ assist pé ṣé èèyàn mẹ́ta dóra wọn, èmi ni kí wá fún wọn lówó àbí kí ló kàn mí. Láì jẹ́ pé yẹn ò ní nǹkan téèyàn fẹ́ fowó ṣe. Àwọn tó bí ń pa wà ń bẹ, àwọn tó wà lọ́sibítù wà ń bẹ. Ẹ dóra yín, ẹ̀rọ lápá ẹ̀rọ lẹ́sẹ̀. Ẹ lọ ṣiṣẹ́ náà kí n tèmi. Tí gẹ̀yẹ̀ bá ní kéèsì kó lọ sí kóòtù. Màmá ti rí pé kò sówó àwọn èèyàn ní fún ní donation. Ó ti rí pé òun lòun máa tún forí fá lọ́ọ̀yà bùkátà ọmọ yẹn lọ́ọ̀yà torí ó gbọ́dọ̀ kọ́kọ́ fọmọ lówó náà kó wọn tó sọ pé òun fẹ́ lọ bá lọ́ọ̀yà, òun fẹ́ ṣe kéèsì. Bẹ́ẹ̀ ṣe ń wo mọ̀mọ́ bó ṣe ń sọ̀rọ̀ yẹn, tó bá yẹ kó ní kéèsì ó dẹ̀ ti bá lọ́ọ̀yà sọ̀rọ̀. Ṣó yẹ kó tún máa sọ̀rọ̀ yìí online? Ṣó yẹ kó tẹ̀ tún máa sọ̀rọ̀ torí of course lọ́ọ̀yà àwọn Sisi Alagbo náà gbogbo nǹkan tí mọ̀mọ́ ń sọ yìí náà máa píìkì sílẹ̀. This woman is just desperate. Ṣé mo pé tí wọ́n sọ pé attention seeking like a drama queen. Everybody has forgot about it. I was even surprised when Sisi Alagbo apologized and everybody on Instagram was telling her that, why are you apologizing? Kí ni tiwa tó ń bẹ wá?
What is our problem? Whatever you do in your bedroom, these are the people dragging. No, people were not literally even dragging her. Àwọn èèyàn kan sọ pé ó bá dóskì. Àwọn Facebook ló ń gbà sórí wọ́n sọ ọ́ di ìjà ìyálé àtìyàwó lórí Instagram. Àwọn yẹn ẹ bá mọ nǹkan táwọn yẹn gan dánwò. Ẹ bá mọ nǹkan táwọn yẹn gan dánwò lórí Instagram. So whatever happened between your husband and your wife, or whatever you decide to do in your bedroom, mi ò tí ì rí mi lọ ti ṣe kéèsì yẹn tó ń gbé yàn lọ sí court. Ó yẹ kó ti gbé Tiwa Savage kó ti arrest ẹ̀. Oníkó lè bàbàdàn jẹ́, ìwọ ò bàbàdàn jẹ́ ni Momo Ajóbiewé. O mọ gbogbo aburú tó ti ṣe sí Ìbàdàn ni. Ìwọ bó ṣe wà yìí kíní ni ẹ̀ wọ́n ti dọ́wọ́ sọ pé wọ́n léyàn wọ gbòòrò. Momo bó ṣe wà yẹn tó bá yẹ pé Nàìjà ló wà ní á ti wọ gbòòrò lọ, wọ́n á ti lé kúrò. Ó di ẹ̀yìn ó di ìlú ló máa gbé. Òun tó fẹ́ fight fún Ìbàdàn ṣó ṣe nǹkan tó dára sí Ìbàdàn yẹn. O mọ bó ṣe búlì Lámìdí ni kó tó di pé bàbá yẹn kú. O rí bó ṣe búlì àwọn ìyàwó ẹ̀. Ta ló ò búlì? Tó bá ti dòye ní gbogbo wọn. Pásítọ̀ ni, kò sí anybody. Ìwọ ló fẹ́ sọ̀rọ̀ pé kó má bà Ìbàdàn jẹ́. Kí ni ìwọ ṣe tó dáa sí Ìbàdàn? Ìwọ kọ́ ló borúkọ Ìbàdàn gan jẹ́ jù ni. Pẹ̀lú gbogbo ẹnu ẹ fẹnu wúgèètì òṣì tó ń ṣe kiri. Àgbàyà torí àtijẹ àti mu. Wá déyàn tó ń fọwọ́ sí juwé ilé bàbá ẹ̀. Tó bá mọ̀ pé ó jó ọ̀pọ̀ ẹ̀ ó dẹ̀ mọ̀ pé kéèsì wá. O rí pé o ti kọ́kọ́ gbé ní pé kán lọ ṣe ọmọ yẹn léṣe. Ibi tí mo ti mọ̀ pé ò ní kéèsì yẹn. Tó ti lè admit pé kán lọ commit a crime against ọmọ ọlọ́mọ just for doing whatever it is that she has to do in her bedroom. Tó nínú Leviticus pé wọ́n sọ̀yàn ló kópa. Kán wá lọ bẹ́ẹ̀ lẹ Sisi Alagbo ló kópa torí pé ó dóko. Orí pé àwọn èèyàn kò sẹ́nibọ̀dì tó gbogbo èèyàn ti gbẹ̀gbẹ́ abirùn nìyá ẹ̀. Now you are now pushing arrest. If you have a case, ìwọ kọ́ ló yẹ kó máa push arrest. If you have a case. The lady apologized, written apology, visual apology. If it was me, I will not apologize. So yá mi ìmọ̀ kan tí ìjà láìṣà ní fẹ́ ṣe. Bẹ́ẹ̀ni, I will apologize because I fuck my husband. Or because another woman fuck my husband. Ẹ rí bẹ́ẹ̀ ni o. Ẹ rọ́ wọn yẹn bẹ́ẹ̀ ni o. Bẹ́ẹ̀ lọ sọ pé torí wèrè ta la ṣe ní wèrè ilé. Ẹ rí ọmọ yẹn yàn jẹ bẹ́ẹ̀ yẹn ni. Èèyàn mélòó ni òwò ẹ̀ bílíkì tó ń apologize káàkiri? No now, ibẹ̀ náà ti máa bẹ̀rẹ̀. Why would they arrest her? Ṣé òun nìkan lè wọ ẹ̀ kọ́kọ́ máa líkì? Àwọn tó ń ṣe same kinní, mo ní eléyìí tó tiẹ̀ tún ṣe kinní. Ẹ̀yin wọ́rì pé ọkọ yín dó obìnrin ọkọ yín cheat. Ẹ wọ́rì pé ọkọ yín ò dọ́kùnrin. Ọkọ tó ti fẹ́ for 10-15 years. Kò ṣẹ̀ wá ká pé tó ti bí gbogbo ọmọ inú ẹ̀ fún. Kò ṣẹ̀ wá ká pé ó tún lọ ń dó ọkùnrin, ó ń dówò di ọkùnrin pé géè ni. Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ bọ́ náà? Ó ń ṣẹlẹ̀ ń bí dáadáa. Bó ṣe ń dó ẹ ló ṣe ń kì í bọ ìwòdì èèyàn mi. Tó bá yẹ pé ẹnjìnìá Alagbo ó wá ń dó ọkùnrin nínú kinní yẹn gan, kí lẹ fẹ́ bọ́ náà fà? Ó jẹ́ pé ó ń dó obìnrin ó tún ń dó ọkùnrin. Ẹ mọ̀ pé 3 sọ̀rọ̀ tẹ̀ ń pariwo mẹ́ta sọ̀rọ̀. Ẹ mọ̀ pé ìyá méjì ló pín sí. Obìnrin méjì àbí ọkùnrin méjì. Ẹ mọ̀ pé yẹn tún ṣe. Ọlọ́. Obìnrin méjì ọkùnrin kan àbí ọkùnrin méjì obìnrin kan. So tó bá yẹ pé ọkùnrin ni Alagbo ń dó mẹ́yìn. Kó lọ dẹ́rù Bobrisky. Kí lẹ fẹ́ ṣe? Kí lẹ fẹ́ bọ́ náà fà? Ṣé o tí mi sọ fún yín pé Momo ẹ lọ fúnra yín sinmi. Ẹ lọ fúnra yín sinmi. Number 1, o lówó tó fẹ́ ná. Number 2, o lè dé Nàìjíríà. Ó ti gbàbọ̀dé fún ẹ. Number 3, you are just making noise. You are just a nuisance on social media, making noise up and down. Torí àtijẹ àti mu, o ṣàfẹ́ trend ọ̀rọ̀, o ṣàfẹ́ stick on ọ̀rọ̀ ẹ. You want to prove something when there is nothing. It has literally come, but it fade off. Èèyàn méjì báyìí lẹ́yìn tí Sisi Alagbo ni owó ẹ wà ń ta. Ìkànnì yín ọkọ àwọn celebrity yẹn ni. Laura àbúrò ní ìdàkejì tó ń blọ́ọ̀gì yẹn àbúrò ẹ̀ ọkọ ẹ̀ obìnrin ọmọ kékeré méjì ọmọ 23 méjì ìyẹn náà kó sórí bẹ́ẹ̀dì tó ń la ẹ̀pọ̀ ẹ̀ tó ń la ọkọ ẹ̀ tó ń bá sọ ọmọ 23 méjì tọ̀ọ̀tọ̀
nǹkan tẹ́ Sisi Alagbo ṣe náà nìyẹn náà ṣe, àwọn ilé ìtẹ̀tù wá kéré dáadáa. Ṣé wọ́n máa arrest ẹ̀? Ẹ lọ pọ̀ ọlọ́pàá kó lọ gbé ọmọ TikTok yẹn náà tiẹ̀ náà kí nǹkan tó ti ṣe 2019 òun náà leak, ṣe máa lọ gbé ó lóun ò tẹ̀ ní stop àti máa post, kò sí nǹkan tó kàn, ìwòwò náà wò tá kò jọ anybody lójúmọ́. Ṣé mọ̀mọ́ fún ara ẹ̀ tó jẹ́ pé ó ti dójú ti ara ẹ̀ gan online bó ṣe dàgbà tó yẹn gan, ṣé kò ti dójú ti ara ẹ̀ tó ti dí òwò mọ̀mọ́ náà wà ń tàtà ló arrest mọ̀mọ́? Òun ló wá fẹ́ sọ̀rọ̀ modesty, immorality, ìwọ tí òwò ẹ̀ gan literally wà lórí social media, ó yan ẹ bó ṣe dànù, òun náà wà lórí social media, òògùn ẹ̀yàn wàyàmá yẹn tó dúró ọ̀họ̀họ̀ bí ìsàlẹ̀ airport yẹn náà wà lórí social media. So tó bá ní case ní lọ́ọ̀yà àti advice ẹ pé stop talking. O ò ní case, if you have a case you will not be cho. Olórúkọ tó máa ń pè ìwọ fún ara ẹnu ẹ tó fi ń sọ̀rọ̀ ló ti fi ń ba case yẹn jẹ́, bó ṣe máa ń ṣe nìyẹn fáwọn vendor ẹ̀ tó ti rí pé olórí burúkú lélẹ́yìn tí gbogbo wọn tètè sá fún ẹ. Tó bá ní case ó máa wá sórí social media ó máa rojọ́ ro gbogbo ẹ̀ jáde ni, o dẹ̀ mọ̀ pé èèyàn tó ní case against ní ti ìbílẹ̀ ìgbà yẹn gbogbo nǹkan kéékèèké tó ń ṣẹlẹ̀ behind the scene ìwọ ẹnu ẹ náà tó máa wá gbọ́ online. Àwọn tí ìbílẹ̀ wa ń bá ṣe case àwọn lè sọ́sọ́ ẹsẹ̀kẹsẹ̀ wọ́n máa pick point látẹnu ẹ̀ bó ṣe ba case ìbílẹ̀ jẹ́ ni. Bó ṣe ba case, if you have a case mọ̀mọ́ you will have stopped by now. Tó bá yẹ pé o ti gba lawyer will have tell you, will have gag you pé do not talk about this anymore. But of course àmọ̀ ẹ̀ náà bẹ́ẹ̀ ni agbófinfo ní ẹ̀ náà. You make the loudest noise on this social media and nothing happen. Not you. Obinti Obilo. Not you. Not a blacklist tó jẹ́ pé ò lè wọ Nàìjíríà. Ìwọ ni wàá fẹ́ sọ fún wọn ní Nàìjíríà béèyàn kan ṣe máa rìn. Obinti mọ̀mọ́. Obinti Obilo. Tó bá dánú ayé wà dé Nàìjà. Àwọn tó ń sọ pé ẹran nílé sílẹ̀ òyìnbó. Ṣé wọ́n nílé Nàìjà? Bẹ́ẹ̀ ni. Kò sí bó ṣe lọ lóyìnbó tó bá tí nílé Nàìjà ò ní nǹkan kan. Kò yé ẹ. Tó bá tí wọ Nàìjà ò jẹ́ nǹkan kan. You are a nobody. Bẹ́ẹ̀ ni. Ọmọ, you'll be alright too. Àbí kí la máa sọ? You'll be alright. Nǹkan tẹ́ ẹ̀ ń wá lẹ́yìn ọ̀fà ẹ̀dẹ̀ máa rí náà lọ. Ìjọba bó ṣe jẹ́ èèyàn mẹ́jẹ̀ mọ́ pé tẹ bá fẹ́ ìbàdàn.